níbo láyé ń lọ? Kí wá lẹ fẹ́ sọ ayé ìdà gan-an? Tí wọ́n bá fìyàn sípò olórí ìjọ ni àbí olórí ẹgbẹ́ kan, ìdàgbàsókè gbogbo ẹgbẹ́ àti gbogbo ọmọ ẹgbẹ́ lápapọ̀ ló yẹ kó jẹ́ nǹkan gbòógì tó máa múmú lọ́kàn ẹni tí a fi ṣe olórí. Àmọ́ ọ̀rọ̀ ò rí bẹ́ẹ̀ lọ́dọ̀ àwọn alátẹnujẹ, ọ̀rọ̀ ò rí bẹ́ẹ̀ lọ́dọ̀ àwọn alátojúbọ̀ kan, ọ̀rọ̀ ò rí bẹ́ẹ̀ lọ́dọ̀ àwọn onímọ̀ tara ẹni. Wọ́n fẹ́ ṣe olórí, ó wá ń sáré, ó ń lépa láti jẹ igun kan nípa, kí wọ́n fi ọ̀rọ̀ gbèsè ayé wọn kí wọ́n fi ta tẹ́tẹ́ béyìí ó jẹ èyí ò jẹ, kí ìgbé ayé kó lè rọ̀ṣọ̀mù fún àwọn igun mìíràn nítorí àtẹnujẹ tiẹ̀ nínú ẹgbẹ́ kan náà tó ń ṣe olórí lé lórí. Àwọn tó wá ń gbìyànjú láti jẹ nípa pé kí wọ́n fi ìgbé ayé wọn kí wọ́n fi ta tẹ́tẹ́ béyìí ó jẹ èyí ò jẹ, wọ́n wá yarí, wọ́n ní àwọn ò lè fọ̀rọ̀ gbèsè ayé àwọn, wọ́n náà ò lè fi ta tẹ́tẹ́. Ó wá ní kí wọ́n gbórí wá, kí wọ́n fọrùn sílẹ̀, ó ní kí wọ́n máa sáré níṣó pó ń tẹ̀lé wọn lẹ́yìn. Ó bẹ̀rẹ̀ sí ní tọpinpin wọn, ó ń tọpinpin ìkọ̀kọ̀ wọn. Nígbà tó tọpinpin wọn títí tó rí àrígbámọ̀ aburú kankan nípa wọn, ó wá bẹ̀rẹ̀ sí ní pè wọ́n lórúkọ tí wọn kò jẹ́, ó ń bá wọn lórúkọ jẹ́, ó ń fẹ́ sùn ẹ̀sùn tí ó ń ṣe tiwọn, ó fi ń kàn wọ́n lóríṣiríṣi. Tírú yín bá sì ráwọn atọ́nisọ́nà, àwọn olùfinimọ̀nà tí wọ́n ń pàṣẹ ìmọ̀ ṣe dáadáa fáwọn ènìyàn, tí wọ́n sì ń kọ̀ fún wọn nípa ìmọ̀ hùwà burú, ẹni wọn ṣe dáadáa, ẹni wọn tẹ̀lé àṣẹ Ọlọ́run, ẹni wọn níbẹ̀rù Ọlọ́run nínú. Nǹkan tó ń gbìyànjú láti sọ fún wa ni pé àwọn yẹn wọn níbẹ̀rù Ọlọ́run ni wọ́n fi wà nípò gíga, àti pé ìwọ ń tẹ̀lé àṣẹ Ọlọ́run ló jẹ́ kí wọ́n wà bó ṣe wà yẹn. Àbí kí ni ìtumọ̀ nǹkan tó ń sọ fún wa? Ṣàlàyé ká gbọ́. Tẹ́ bá ráwọn olóṣèlú, ọ̀rọ̀ àwọn olóṣèlú ó máa ń dùn lẹ́nu rú yín. Ẹ máa sọ pé wọn ò ṣe dáadáa o, national president wọn ọ̀rọ̀ jò fún yín o, national president wọn ò jẹ́ kó rùn mú o, ọyẹ́ tí ó mú yìí ó ti pọ̀ jù o, ẹ̀bi national president ni o. No, mi ò sí níbi báyìí láti sọ pé national president ṣe dáadáa àbí national president ò ṣe dáadáa. Nǹkan tí mò ń gbìyànjú láti sọ fún ẹ ni pé ṣé o ṣàkíyèsí pé tí irú ìwọ yìí tó bá ní opportunity láti jẹ́ national president, o lérò pé nǹkan ti máa bàjẹ́ kọjá bó ṣe bàjẹ́ yìí lọ? O wá kó àwọn kan jọ nínú àwọn tó ń ṣe olórí lé lórí, you are gossiping about some people to them just because you want them to support you in your own ambition of self-centeredness. Ẹ wá ń sọ àwọn kan, ẹ ń pè wọ́n lórúkọ tí wọn kò jẹ́. Anyway, àmọ̀ràn mi fáwọn tó kó jọ tó ń parọ́ fún ni pé if you allow anybody to tarnish your career, then you are doomed, because you are the only one that will be responsible to your own life. Gbogbo ọ̀rọ̀ tẹ́ ń pa lọ́tún tẹ́ ń pa lósì, ẹ bẹ̀rẹ̀ sí ní tú ọ̀rọ̀ Ọlọ́run, ẹ ń tú sódì. Ẹ̀yin gan dẹ̀ ronú pé ẹ ti darapọ̀ mọ́ àwọn ọjọ́ kan, àwọn apá kan nínú àwọn ọjọ́ alùlì kìtàb tí wọ́n ń ta ọ̀rọ̀ Ọlọ́run ní owó pọ́kú. Níwọ̀nba àgbàtẹ́yìn náà tí ẹ ti ń tú ọ̀rọ̀ Ọlọ́run sí òdì nítorí àtẹnujẹ tiyín, ẹ̀yin náà ti dára wọn nìyẹn. Ẹ ti dára wọn pẹ̀lú gbogbo ẹ̀kọ́ tí wọ́n ní ó kọ́, pẹ̀lú gbogbo ìmọ̀ tó ní ó mọ̀, pẹ̀lú gbogbo òye tó ní ó yí ẹ, tó fi ń condemn àwọn kan pé ní stéètì kan o kò sí àwọn ẹni Ọlọ́run, ní stéètì kan kò sáwọn onímọ̀, ní stéètì kan àwọn stéètì kan làwọn onímọ̀ wà, àwọn stéètì kan tẹ̀tún náà onímọ̀ wà, ẹ tún bẹ̀rẹ̀ sí ní condemn àwọn táyé mọ̀ tó yẹ pé wọ́n bá àwọn èèyàn sọ̀rọ̀ Ọlọ́run tá a sì ń rí impact ìbánisọ̀rọ̀ tá à ń rí nínú ìgbé ayé àwọn ènìyàn. Ẹ bẹ̀rẹ̀ sí ní condemn wọn. So pẹ̀lú gbogbo ìmọ̀ tó wá mọ̀ yìí, ẹnìkan ṣàdédé wá bá ẹ, ó dẹ̀ parọ́ fún ẹ. Pẹ̀lú gbogbo bó ṣe parọ́ yẹn fún ẹ, ìwọ náà dẹ̀ gbárọ́ yẹn, ó dẹ̀ accept ẹ̀ to an extent pé o lọ ń bá wọn translate ọ̀rọ̀ Ọlọ́run sí òdì, ẹ̀ ń túwé òfin, ẹ̀ ń tú sódì. Ẹ ṣàlàyé fún wa irú ìwádìí wo ló ṣe tó fi mọ̀ pé ọ̀rọ̀ tí ẹni yẹn wá sọ fún ẹ yẹn tó fi gbà pé òótọ́ ni, tó fi wá lọ ń tú ọ̀rọ̀ Ọlọ́run sódì. Wá ṣàlàyé fún wa ká gbọ́. O ṣàkíyèsí pé gbogbo àwọn tó bá ti mọ̀ ẹ́ ní onírọ́ lónìí, ó máa ṣòro díẹ̀ fún wọn láti padà wá accept ẹ gẹ́gẹ́ bí olódodo lọ́la, kódà kó o bẹ̀rẹ̀ sí ní máa ṣe òdodo lọ́la. Á difficult díẹ̀ fún wọn láti gbàgbọ́ pé o ti di olódodo. Àbí ìwọ ti gbàgbé ìtàn àwọn bàbá wa tó sọ pé ní ọjọ́ kan ṣàdédé ni a rí arákùnrin kan tí ó fò jáde pẹ̀rẹ̀pẹ̀ nínú ìlú tí ó pariwo ẹ gbà mí o, ẹ gbà mí o, ẹ gbà mí o, ìkòkò wọ̀ ló, ìkòkò ló wọ̀ ló. Kí á tí gbogbo àwọn aráàlú tí wọ́n gbọ́ ọ̀rọ̀ yìí, gbogbo wọn tú jáde, ẹni tó jáde pẹ̀lú àdá, ẹni tó jáde pẹ̀lú ìbọn, ẹni tó jáde pẹ̀lú ọfà, pé kí àwọn lè ṣekú pa ìkòkò,
kí àwọn sì lè gba arákùnrin là kí ìkòkò kó má bàa fàya. But kàyéfì ńlá ló jẹ́ fún wọn nígbà tí wọ́n jáde tí wọ́n padà mọ̀ pé kò sí ìkòkò kankan tó wọ̀lú àti pé irọ́ ni arákùnrin yìí ń pa. Oníkúlùkù wọn padà sínú ìyẹ̀wù ẹ̀ pẹ̀lú ìbànújẹ́ lọ́jọ́ tá à ń wí. Kò tọ́jọ́ kò tó ṣù, arákùnrin yìí tún jáde, ó tún wúwà bákan náà pé ẹgbẹ̀rún ìkòkò wọ̀lú. Wọ́n tún jáde wá láti wá gbálà. Wọ́n tún padà mọ̀ pé irọ́ ni arákùnrin yìí pa. Ìgbà yìí gan ni wọ́n wá pinnu lọ́kàn wọn pé irọ́ la bí ló yẹ kí arákùnrin yìí máa jẹ́. Àmọ́ kàyéfì ńlá ló tún jẹ́ fún ni nígbà tí ọjọ́ borí ọjọ́ tí oṣù borí oṣù. A tún gbọ́ igbe arákùnrin bákan náà bá ṣe máa ń gbọ́ ní àtẹ̀yìnwá. Kódà ìṣe bó ṣe pariwo ní ọjọ́ tí à ń sọ̀rọ̀ èyí ó tún lékè kà yàtọ̀ sí tàtẹ̀yìnwá. Ó tún pariwo ẹgbà wá ẹgbà wọn ìkòkò ti wọ̀lú o. But bí gbogbo àwọn ará àbà bí wọ́n ṣe gbọ́ ohùn arákùnrin tí wọ́n sì ti mọ̀ pé òun ló ń sọ̀rọ̀, èyí tó bú sẹ́rìn tó rẹ́rìn músẹ́ nínú ilé ó rẹ́rìn músẹ́, èyí tó rẹ́rìn kéèké ó rẹ́rìn kéèké, bẹ́ẹ̀ sì ni èyí tó rẹ́rìn àárín tákìtì forí gbágànná òun náà rẹ́rìn tó rẹ́rìn bó ṣe lè rìn. Wọ́n sọ pé arákùnrin ó tún gbéṣe rẹ̀ dé láì mọ̀ pé òdodo ọ̀rọ̀ ni arákùnrin ń sọ ní ọjọ́ tí à ń wí, láì mọ̀ pé òtítọ́ ni pé ìkòkò ti wọ ìlú ní ọjọ́ tí à ń wí. Àmọ́ kò sẹ́ni kankan tó jáde sí arákùnrin nítorí pé wọ́n ti mọ̀ pé irọ́ la bí lórúkọ ẹ̀. Báyìí ni ìkòkò ṣe fa arákùnrin náà ya yánnayànna tí àwọn aráàlú tí wọ́n wá padà mọ̀ pé àṣé òtítọ́ ni ìkòkò ti wọ ìlú. Àmọ́ látàrí pé arákùnrin ó ti pa àlùbáríkà inú ọ̀rọ̀ ẹnu ẹ̀ látàrí irọ́ tó ti ń pa látẹ̀yìnwá, òun ló fà á tí ìkòkò yìí tó fi ráyè ìṣekúpa ní ọjọ́ tí à ń wí. So ìwọ tí wọ́n pè, ẹ̀yin tí wọ́n kó jọ tí wọ́n ń parọ́ fún yín, tẹ̀jọ wá ń gossip lórí nípa àwọn kan, be careful, be careful. Má jẹ́ káwọn ènìyàn mú ẹ̀ sí irọ́ la bí nítorí ọjọ́ tí o bá máa ní ìdí wọn, nítorí ọjọ́ tó bá máa sọ̀rọ̀ tó máa yẹ kí wọ́n gbà pé òdodo ọ̀rọ̀ ló ń sọ, tí kò ní tí ó máa ṣòro àbí tó máa nira fún wọn lọ́jọ́ náà láti accept. Gbogbo àwọn ẹni mímọ́, àwọn atọ́nisọ́nà, akíyín, àfáwà Sheikh Akéwùgbà Gold, ọmọ Akéwùgbẹrú, ẹ̀ ń bá àwọn èèyàn sọ̀rọ̀, a sì ń rí ìlapa ọ̀rọ̀ tẹ́ ń bá àwọn èèyàn sọ nínú ayé wọn. So ẹ túbọ̀ máa tẹ̀síwájú. Alájà wa Kafilat Kaula, à ń rí ìlapa ọ̀rọ̀ tẹ́ ń bá àwọn ènìyàn sọ lára àwọn ènìyàn. Ẹ túbọ̀ máa tẹ̀síwájú. Gbogbo mọ́ríkàsì pátápátá kò ní bàjẹ́ láti ibi tí ó ti bẹ̀rẹ̀ ní ọ̀dọ̀ bàbá Sheikh Adama Al-Alori ní Agége, kọ́lọ́n kó bá yọ́nú sí bàbá. Mọ́ríkàsì Rọ́dọ́tòlè Olómi Al-Islamiyat Ayétòrò Yewa North lábẹ́ àkóso wa bàbá wa Sheikh Abubakar Hasan Arọ̀láwà, kọ́lọ́n kó bá yọ́nú sí bàbá. So bàbá wa tí wọ́n wá múlé kí ó ná dà ní báyìí, àwọn àlífà wa kọ́lọ́n kó bá lọ́rẹ̀ ẹ̀mí wọn. Wala hawla wala quwwata illa billah.